fi jẹ́ pé nígbà táwọn Kírísítẹ́nì náà dé àwọn náà dúró nídùú pé ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ìwọ tó bá lọ sùkúù tó kàwé ní sùkúù wa o gbọ́dọ̀ máa jẹ́ John o gbọ́dọ̀ máa jẹ́ Patrick o gbọ́dọ̀ máa jẹ́ Joseph o gbọ́dọ̀ máa àwọn náà change orúkọ àwọn èèyàn because ẹ̀sìn yẹn kọ́ gangan ni wọ́n fẹ́ ká ṣe because they wanted to enslave us ló fi já sí pé àwọn tí gbogbo èyí tí wọ́n bá gbé wọnú ìlú kan ó jẹ́ sìn ni ó jẹ́ nǹkan mi ni o tó bá ti ń la pé kí wọ́n máa change orúkọ àwọn tí ń bẹ náà lóhùn ká máa change èdè wọn ká máa change bó náà sì máa wọṣọ wọ́n wá láti wá sí kíni wọ́n wá enslave ni ẹni tí ó bá ṣe tán tí ó jẹ́ pé kì í ṣe pé intention kó fẹ́ enslave lọ bá lọ kò ní ní ká change èdè kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn èdè kò ní nǹkan kan ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn orúkọ ẹ dákun ṣé Abdulhakeem tí mò ń jẹ́ àbí Abdulhakeem tí mò ń jẹ́ so ló máa ní kí n wà àlìjánnà ni àbò ló máa ní kí n wọ́n ṣé ẹ dákun ṣé tí bá ti ń jẹ́ Abdulhakeem máa wà àlìjánnà straight àìmọye Hakeem tí ó wọ náà àìmọye Abdullahi tí ó wọ náà àìmọye Abdulmalik tí ó wọ náà èyí tí Ọlọ́run bá nílò tó fẹ́ lọ́dọ̀ wa òun náà ni. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí ó gùn díẹ̀ ṣùgbọ́n àwọn kókó ọ̀rọ̀ kan ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu bàbá yẹn tí mo sì fẹ́ kí ẹ jẹ́ ká jọ farabalẹ̀ kí ẹ jẹ́ ká jọ gbọ́ kí àlàyé bàbá yẹn ká lè bá a gbọ́yé ká sì lè mọ báwa náà ó ṣe dá sí i bá sì fi èrò àti òye tiwa hàn mo sọ wípé kí ẹ jẹ́ ká farabalẹ̀ kí ẹ jẹ́ ká jọ gbọ́ kó lè bá a jọ yé wa dáadáa. ọ̀rọ̀ kan ń bọ́dà mind mi láti ìjẹta àwa àtàwọn èèyàn kan tó wá jókòó lénìí ẹ jẹ́ kí n sọ bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gangan mo lọ ra àwọn herbs ní ọjà lénìí ọmọbìnrin kan wá ń bẹ nínú ọjà yẹn ó jẹ́ ọmọ mùsùlùmí mo wá gbọ́ tí wọ́n máa ń pe ọmọ yẹn ní àjíkẹ́ mo wá láìkí orúkọ yẹn tí mo bá ti wá dọ́jà mo máa ń pe ọmọ yẹn lájíkẹ́ èní yìí bí mo ti wá ń pọ ọmọ yẹn lórúkọ yẹn ó wá ń rẹ́rìn èmi tiẹ̀ ń bá ṣàwàdà pé bí mo ṣe ń pè ẹ́ lórúkọ yẹn inú ẹ̀ sáà ń dùn ní ọ láìkí orúkọ yẹn àwọn tán bẹ́ẹ̀ wá ní kò láìkí ẹ o wọ́n ní orúkọ mùsùlùmí tó ń jẹ́ lọ láìkí káwọn èèyàn máa fi pè ń pò ti sọ pé káwọn èèyàn máa pè ní àjíkẹ́ mọ́ kí nìyẹn ó jẹ́ n tó dùn mí gan mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn nínú ọjà lénìí mo bẹ̀rẹ̀ sí ní ṣe lecture fún wọn pé láyé ẹ orúkọ tó ń jẹ́ yẹn orúkọ tó dáa jù ní àjíkẹ́ orúkọ wo lọ fẹ́ kẹ́ máa pè ẹ́ Rihanna àbí kí ni orúkọ tí tó ń jẹ́ mo ní orúkọ tó ní kẹ́ máa fi pè ẹ́ yẹn tó jẹ́ orúkọ mùsùlùmí yẹn is an Arabic language. Are you an Arab? Are you an Arabian? Mo ń bi léèrè pé ṣé Arab ni ẹ́? Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lénìí pé àwọn tí wọ́n gba ẹ̀sìn wá fún wa ní Áfíríkà kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni o kì í ṣe gbogbo wọn o. Àwọn tí wọ́n láwọn mú ẹ̀sìn wá tán mú Islam wá sí Áfíríkà wọ́n mú wá in a way of exploit of our traditions and culture. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa they came purposely to exploit our tradition and culture. Christianity tó mú Christian wá àwọn Christian tí wọ́n mú ìyìnrere wá sí ilẹ̀ Yorùbá sí Africa they came in
exploit our traditions and culture, language, way of dressing. Our way of dressing, they wanted to manipulate our way of dressing, our way of talking, our way of living. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wọn nínú ọjà lẹ́ni pé àáfàá ni mí mo dẹ̀ ń kọ́ ọmọ ní kéwú. Ṣùgbọ́n nínú orúkọ tí mo fẹ́ káwọn èèyàn máa fi pè mí jùlọ, òun náà ni Àmọ̀fẹ́ Ọládọ́gba. Táwọn èèyàn bá ti ń fi orúkọ yẹn pè mí, mo ní inú mi máa ń dùn ni. Àmọ̀fẹ́ Ọládọ́gba. Torí pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí mo bá dé orílẹ̀-èdè kan, tí wọ́n bá ń pè mí ní Abdulhakeem, Abdulhakeem, mo ń promote Arabic culture. Mo ń sọ fún ọmọ yẹn, mo lórúkọ Mùsùlùmí tó ní ó fẹ́ ká máa pè é yẹn. Tó bá dé ìlú kan, any country tó bá dé, tó bá fi ń fi orúkọ yẹn pè é, tí wọ́n pè é ní Àjíkẹ́, tí wọ́n fi orúkọ Yorùbá tí wọ́n sọ ẹ́ pè é, ó túmọ̀ sí pé ó ń promote Arabic culture. Ó fi ẹ̀sìn, ó fi culture bàbá rẹ̀, culture ìyá rẹ̀, ìlú tí wọ́n ti bí ọ, ibi tí wọ́n bí ẹ sí. Mo ní ó wá ṣe kíni, ó gbàgbé ilé. Ó promote culture titi ẹ mọ́, ó promote ẹ̀yà rẹ mọ́, ó promote ìlú rẹ mọ́. In tí wọ́n á fi mọ̀ pé ọmọ Yorùbá ní ẹ́, ọmọ Yorùbá àtàtà, òun náà ní kó jẹ́ orúkọ tá a sọ ẹ́. Orúkọ tó jẹ́ orúkọ Yorùbá. Torí pé mo fẹ́ sọ nǹkan kankan fún alálẹ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa, mo fẹ́ ká jọ orísìn sí. Mo dẹ̀ fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn onímímọ̀, kí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé láì ní ṣàbòsí ni o. Láì ní ṣàbòsí ni o. Ẹ má ṣàbòsí ẹ̀yà yín o. Ọmọ Yorùbá àtàtà ni mí, mo lè wé láwà ní sórí o. Abdulhakeem Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Àmọ̀fẹ́ Ọládọ́gba lórúkọ mi. Orúkọ tí mo sì fẹ́ràn jùlọ nìyẹn. Ó ní mo nífẹ̀ẹ́ sí jùlọ. Àmọ̀fẹ́ Ọládọ́gba. Nígbà kí ni motive àwọn tí wọ́n mú Islam wá? Kí ni motive wọn? Tó bá jẹ́ pé because of religion, most of àwọn tó mú ẹ̀sìn wá, tó mú Islam wá, wọn àmú wá torí pé wọ́n fẹ́ ká ṣẹ̀sìn. They came purposely to invade us. Wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Islam wá, wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ẹ̀sìn Christianity wá, wọ́n wá láti wá kó wa lẹ́rú ni. Màá dẹ̀ sọ fáàtì ti tèmi lórí ẹ̀. Ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni o. Ṣùgbọ́n kì í ṣe bí Ànábì ṣe mú ẹ̀sìn wá láti mú wá fún wa. Ẹ̀sìn Islam, Islam is a good religion for me. You may have your own good religion, but for me, Islam is a good religion. Ṣùgbọ́n àwọn tí wọ́n mú wá, wọ́n mú wá pẹ̀lú àníyàn tó dáa. Tí wọ́n mú wá sílẹ̀ Yorùbá ni o, kì í ṣe Ànábì Muhammad tó mẹ́sìn wá o. Ara o. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá bá wa ní Áfíríkà, especially nílẹ̀ Yorùbá, kì í ṣe pẹ̀lú àníyàn dáadáa náà ṣe mú wá. Wọ́n mú wá nítorí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú. Ẹni tó bá fẹ́ debunk, mo fẹ́ mú àwọn fact kan jáde nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí. Mo dẹ̀ fẹ́ kí àwọn èèyàn reason along with me. Káwọn náà jọ, kí wọ́n gbé sínú ara wọn. Má fàbòsí sọ̀rọ̀. Gbogbo wa, iṣẹ́ Ọlọ́run ni wá. Ọlọ́run dẹ̀ dá wa sí àyè tí ó rí pé oníkálukú tó fit. Ọlọ́run, ibi tọ́lọ́run ti rí pé máa wúlò ló dá mi sí. Kí ló dé tí ó dá mi sí àárín àwọn Lárúbáwá? Kí ló dé tí ó dá mi sí àárín àwọn òyìnbó? Ibi tọ́lọ́run rí pé mo ti máa fit ló dá mi sí. Mo á fẹ́ bẹ̀rẹ̀ sí ní sàwọn àlàyé yẹn.
reason tí mo fi sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà, because they wanted to enslave us. Torí ẹ̀ ni wọ́n mú Islam wá, just because they wanted to enslave us. Wọ́n mú Christianity wá, just because they wanted to enslave us. Ṣé kí ni Áfíríkà gan ṣe fún wọn náà? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Lárúbáwá? Àwa Áfíríkà kí la ṣe fáwọn Róòmù, àwọn ọmọ Ísírẹ́lì, kí la ṣe fún wọn náà? Tó jẹ́ pé gbogbo wọn síjú sí Áfíríkà láti kó wa lẹ́rú. If not because of pé they wanted to enslave us, ẹ̀yin náà wò. Nígbà tí ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n mú Islam wọ Áfíríkà. Nígbà tí wọ́n mú Islam dé Áfíríkà, kí ni reason, kí ni purpose tí wọ́n fi ní ẹni tó bá máa di Mùsùlùmí, tó bá máa jẹ́ Mùsùlùmí, ó gbọ́dọ̀ change orúkọ rẹ̀ sí Abdulhakeem, Abdulrahman, Abdulhamin. Kí ni reason, kí ni purpose? Kí ni purpose? So ẹni tí ó bá ti change orúkọ, so kò ní wà l'Áljannà. Èmi fẹ́ sọ fún ọ lálẹ́ yìí, o lè jẹ́ Mùsùlùmí tó ní jẹ́ Abdulhakeem, tó ní jẹ́ Abdulrahman, tó ní jẹ́ Abdulmumin, Aliamin, tó ní jẹ́ tí wàá dé wà l'Áljannà. Mo fẹ́ sọ fún ọ lálẹ́ yìí, o lè má jẹ́ Abdullahi tí wàá dé wọ Àlìjánà. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá South Africa, wọ́n manipulate, wọ́n try láti pé ká change orúkọ. Gbogbo ìlú tí wọ́n bá fẹ́ enslave, in tí wọ́n kọ́kọ́ máa ń gbà lọ́wọ́ wọn, òun náà ni wọ́n á gba culture wọn, wọ́n á gba tradition wọn, wọ́n á gba èdè wọn, wọ́n á yí orúkọ wọn padà. Wọ́n á fún wọn lórúkọ míì. Orúkọ tí wọ́n fi ń sọ ọmọ ní country tí wọ́n bá ti fẹ́ enslave èèyàn. Orúkọ yẹn, àwọn orúkọ tí wọ́n ń lò, way of their life. Wọ́n máa ṣe kíni, wọ́n máa impose the way of their life. Gbogbo ìlú tó bá fẹ́ enslave ìlú kan, ó gbọ́dọ̀ impose way of their life sórí ìlú tí wọ́n fẹ́ enslave. wọ́n try wọ́n ní ká máa change orúkọ, ká máa yí orúkọ padà sí Abdulhakeem, Abdullahi, Abdulrahman, Abdulrahim. Àwa ń change orúkọ torí pé a fẹ́ di Mùsùlùmí. A lè jẹ́ Mùsùlùmí láì change orúkọ tá ń jẹ́. Ṣé wọ́n sọ fún ẹ pé orúkọ àmọ̀fẹ́ tèmi jí ọ̀dá ni? Ọládọ́gba tí mò ń jẹ́, ṣé wọ́n sọ pé kò dáa ni? Ẹbọ wo ní bẹnu Ọládọ́gba? Àìdáwo. Orí ibú wo ní bẹ nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́ tí wọ́n fi sọ pé kò dáa kí n change ẹ̀ sí Abdulhakeem? Kí ni tí ọ̀dá nínú àmọ̀fẹ́ tí mò ń jẹ́? Kí ni tí ọ̀dá nínú ẹ̀dá kan? Ṣé ọ̀tá Ọlọ́run ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ ń wórogún ṣe ni mò ń jẹ́ ni? Ẹni tó fẹ́ bọ́lọ̀ ń kẹgbẹ́ ṣe ni mò ń jẹ́ ni? Àmọ̀fẹ́ Ọládọ́gba. There is nothing wrong with my name. Nothing wrong with my name. Kò sí reason fún àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà láti pé ká change orúkọ wa, ká máa jẹ́ Abdulhakeem, Abdulrahman, Abdulrahim, Abkirike. Kò sí reason fún. Kò sí reason fún. Kò sí reason fún. Ẹni tí Ọlọ́run ọba fẹ́ látọ̀dọ̀ wa, ó ní ká dò mọ̀. Dá Ọlọ́run ọba rẹ mọ̀. Kó dẹ̀ máa sin Ọlọ́run ọba rẹ. Walillahi al-asma'ul husna fad'uhu lahu fad'uhu biha. Nínú Al-Qur'an ní Suratul A'raf verse 180, Ọlọ́run ló ní orúkọ tó dáa jùlọ. Tọ́lọ́run ní orúkọ tó dáa jùlọ, ẹ máa fi pè é. Ọlọ́run ò sọ pé ẹ gbọ́dọ̀ pe ra yín ní gbogbo ẹni tó bá fẹ́ di Mùsùlùmí, ó gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá. Àyá Al-Qur'an tó sọ pé a gbọ́dọ̀ jẹ́ orúkọ Lárúbáwá.
ká tó lè di mùsùlùmí mo fẹ́ kí ẹni tó bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí wọ́n fún mi ní wújà yẹn. Àwọn àdínlà tó sọ pé dandan ni kí ẹni tó bá fẹ́ ṣe mùsùlùmí ó change orúkọ rẹ̀ kó máa jẹ́ bí Abdulhakeem, Abdulrahman, Abdulrahim, Abdullahi. Gbogbo ìwọ tó ọjọ́ ọmọ Yorùbá tó ẹ bá fẹ́ challenge ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ challenge mo fẹ́ pẹ̀lú mímọ̀ mo fẹ́ mọ̀ fact because mo rí àwọn tí wọ́n mú ẹ̀sìn wá mo rí nídìí pé they wanted to enslave us. If not because they wanted to enslave us, why changing our names into Abdullahi, Abdulrahman? Why changing it? Àmọ̀fẹ́ Ọládọ́gba tí mò ń jẹ́ orúkọ gidi ni, orúkọ tó dáa ni, kò sí tó kọ̀tàkọ̀tà lọ́hùn, kọ̀tàkọ̀tà nábì. Why changing it? But they will have to change our names because their intention then is to enslave us. Their intention is to enslave us. They came purposely to enslave us. Kì í ṣe bí Òṣèlá Muhammad ṣe mú ẹ̀sìn, bó ṣe fi ẹ̀sìn jagun, bó ṣe preach ẹ̀sìn, òun ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa ní Áfíríkà. Òun ló fà tí ilẹ̀ Yorùbá ò fi tò. Òun ló fà tí Nàìjíríà ò fi tò. Nàìjíríà ò lè tò. Because they believe that the religions are the weapons to fight the poor people, to disrupt the poor people. If not because of that, say ẹ̀sìn wo ló wà ní Canada, ẹ wo bí Canada ṣe tò, wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà o, wọ́n ń gbégbé ayé tó dáa. Ẹ wo bí London ṣe dáa, wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà o, wọ́n ń gbégbé ayé tó dáa. Ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé, Benin Republic ń bẹ yẹn, ẹ wo bó ṣe rí, ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa. Burkina Faso, ẹ wo bó ṣe ń gbégbé ayé tó dáa. A gbọ́dọ̀ sìn lọ́hùn. Know your God. Dá Ọlọ́run bá rẹ mọ̀. And I know my God. Subhanahu wa ta'ala. Mo dá Ọlọ́run bá mi mọ̀. Ṣùgbọ́n kí ni reason? Mo ń béèrè pé kí ni reason tí wọ́n fi ń change, tá fi ń change orúkọ. If not because they wanted to enslave us. They want us to forget our tradition. They want us to forget our culture. They want us to forget our language. They want us to forget our way of dressing. Àwọn àṣeyẹn. Àwọn Christianity náà dé. Àwọn Christianity náà dé. Àwọn náà bá gbé because àwọn náà fẹ́ enslave. Wọ́n fẹ́ enslave wa. Lárúbáwá fẹ́ enslave wa. Àwọn tí kìí ṣe Lárúbáwá náà fẹ́ enslave Africa. Gbogbo wọn ṣàdójúlé Africa. Gbogbo wọn fẹ́ enslave Africa. Wọ́n wá wò pé ọ̀nà wo làwọn lè gbà láti enslave wa. Wọ́n gbẹ́sìn wọlé. Àwọn Kírísítẹ́nì ọ̀nà tán gbà wọlé tí wọ́n ní pé gbogbo wọn tó bá fẹ́ kàwé, ó gbọ́dọ̀ máa jẹ́ John lọ́mọ Yorùbá. Ó gbọ́dọ̀ máa jẹ́ Patrick. Ó gbọ́dọ̀ máa jẹ́ Joseph. Ọmọ Yorùbá. What is wrong? What is wrong with our own names? Àjàní, Àlàní, Àmọ̀kẹ́, Àjíkẹ́, Àríkẹ́, Ọlọ́run lọ́ba Àríkẹ́, Ọlọ́run lọ́ba Àsàkẹ́, Ọlọ́run lọ́ba Àmọ̀kẹ́. We have our own names, which is good for us. Our own names that is good for us in Yoruba land. Our sweet name, Àbíkẹ́, Àjíkẹ́, Àlàkẹ́, Àmọ̀kẹ́, Àmọ̀pé, Àlàní,
Àkànní, Àdùnní, kí ló ṣẹlẹ̀, kí ló ṣe àwọn orúkọ yẹn tó fi jẹ́ pé nígbà táwọn kírísítànì náà dé àwọn náà dúró nídùú pé ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, ìwọ tó bá lọ sùkúù tó kàwé ní sùkúù wa, o gbọ́dọ̀ máa jẹ́ John, o gbọ́dọ̀ máa jẹ́ Patrick, o gbọ́dọ̀ máa jẹ́ Joseph, o gbọ́dọ̀ máa àwọn náà change orúkọ àwọn èèyàn because ẹ̀sìn yẹn kọ́ gangan ni wọ́n fẹ́ ká ṣe because they wanted to enslave us. Ló fi já sí pé àwọn tí gbogbo èyí tí wọ́n bá gbé wọnú ìlú kan ó jẹ́sìn ni ó jẹ́ nǹkan mi ni o tó bá ti ń la pé kí wọ́n máa change orúkọ àwọn tí ń bẹ náà lóhùn kán máa change èdè wọn kán máa change báwo náà sì máa wọṣọ wọ́n wá láti wá sí kínni wọ́n wá enslave ni. Ẹni tí ó bá ṣe tán tí ó jẹ́ pé kì í ṣe pé intention kó fẹ́ enslave lọ bá lọ kò ní ní ká change èdè. Kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn? Kí ni èdè ní í ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn? Èdè kò ní nǹkan kan ṣe pẹ̀lú pa abẹ́ sí lọ́hùn. Orúkọ ẹ dákun ṣé Abdulhakeem tí mò ń jẹ́ àbí Abdulhakeem tí mò ń jẹ́ so ń lọ́ máa ní kí n wà àlìjánnà ni àbọ̀ ń lọ́ máa ní kí n wọ́n ṣé ẹ dákun ṣé tí bá ti ń jẹ́ Abdulhakeem máa wà àlìjánnà straight. Àìmọye Hakeem tí ó wọ náà àìmọye Abdullahi tí ó wọ náà àìmọye Abdulmalik tí ó wọ náà. Èyí tí Ọlọ́run bá nílò tó fẹ́ lọ́dọ̀ wa òun náà ni àtàkọ́rùbù ìlàláyì bó ló ṣe fẹ́ súnmọ́ Ọlọ́run bá. Iṣẹ́ rere àti ẹ̀sìn ọ̀sẹ̀sìn wà dẹ̀ ṣiṣẹ́ rere. Orúkọ tó ń jẹ́ kọ́ ló máa jẹ́ kó wà àlìjánnà. Orúkọ tó ń jẹ́ Ọlọ́run sọ pé ó dìgbà tó bá tó jẹ́ orúkọ mùsùlùmí ìgbà yẹn ló tó wà àlìjánnà. Kò sí tọ́kọ Ọlọ́run pẹ̀lú pé ó jẹ́ orúkọ mùsùlùmí àbọ̀ jẹ́ orúkọ kan. Kò yẹ kí ẹ̀sìn kó tàǹpà orúkọ tá à ń jẹ́ nílẹ̀ Yorùbá. Àmọ̀fẹ́ Ọlọ́dọ̀gba lórúkọ mi. Mùsùlùmí sì ni mí. Tí mo sì ń kírun tí mo sì dọ̀lọ́run bá mi mà. Tí mo sì tó jẹ́ àbá àti ń kọ́ ọmọ ní kéwú. Ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá àtàtà ni mí. Léè tọ́já sí pé gbogbo àyíká àyè tí mo bá ti ń dé tí Lárúbáwá bá béèrè pé ní òkè pé kí lorúkọ mi màá sọ fún pé Àmọ̀kẹ́ màá sọ pé Àmọ̀fẹ́ Ọládọ́gba lorúkọ mi torí pé ìjà rí ìran Lárúbáwá kan kó jẹ́ Àmọ̀fẹ́ rí. Ṣé Lárúbáwá kan lè jẹ́ Àdùnní? Sáà lè rí Lárúbáwá tí yóò sọ pé òun máa jẹ́ orúkọ wa nílẹ̀ Yorùbá? Sáà lè rí? Lẹ́ẹ̀fi máa rí pé nílẹ̀ Yorùbá àti wo one chance. Lárúbáwá ẹ̀ ní rí ìran Lárúbáwá kan kó jẹ́ Àṣàní tàbí kó máa jẹ́ Àlàkẹ́ tàbí kó jẹ́ Àdùnní. Àwa Yorùbá la ní àwa la ní. Ọlọ́run sọ ní Al-Qur'ani ní Suratu Tauba ní verse 82 Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé walladina amanu wa amilu solihati ulaika ashabul jannati hum fiha khaliduna. Walladina amanu ló fi pé orúkọ tó ń jẹ́ ò ní ṣe pẹ̀lú pé àlùjánnà rẹ orúkọ tá ń jẹ́ kò ní í ṣe kò dìtámì àlùjánnà tàbí iná tó máa wọ̀. Kí lè rò tiyín kí ni ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí a kà á sì ṣàgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa lágbára Adẹ́dàá.